Olúwo ti ilẹ̀ Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkàbí kábíyèsí máa ti kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó sọ sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lásìkò tí bàbá náà yẹ̀yẹ́ àwọn ọba lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ rántí pé lẹ́yìn tí Ọbásanjọ́ yẹ̀yẹ́ àwọn ọba agbègbè Òkè Ògùn ní ìlú Ìṣẹ́yìn lọ́jọ́ tí gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé láti wá bá ṣí ojú ọ̀nà Ìṣẹ́yìn sí ìlú Ọ̀yọ́ tó pariwo mọ́ àwọn ọmọ ọba náà pé kó dìde ẹ jókòó nítorí pé ó ní wọn kò dìde kí òun àti gómìnà Ṣèyí Mákindé ètò dàríwó ńlá. Olúwo nìkan ni ọba ńlá ilẹ̀ Yorùbá tó fi ọ̀rọ̀ síta tó sọ̀rọ̀ sí Ọbásanjọ́ pé kò lè bóun dárú ẹ̀ wò tàbí kó wá dárú ẹ̀ wò níwò nítorí pé àwọn kò gba ìgbàkúgbà. Kódà Olúwo sọ̀rọ̀ sí Ọbásanjọ́ gidi nígbà náà, ṣùgbọ́n kàyéfì ńlá ló jẹ́ pé ńgbà tí Olúwo tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Vanguard, kábíyèsí máa kọrú ẹ̀jẹ̀. Kábíyèsí ní bàbá Ọbásanjọ́ jẹ́ ẹni àpọ́nlé o tí kì í rí àwọn ọba fín. Ó ní kódà àwọn ti jọ ṣe ìpàdé rílẹ̀ àfihàn onígbàlájà ló ń dọ̀bálẹ̀ fún òun. Ọlọ́básanjọ́ ò sì déwájú ọba kan rílẹ̀ Yorùbá kó má dọ̀bálẹ̀. Ó wá tú àṣírí pé in tó ṣẹlẹ̀ tó Ọbásanjọ́ fi rí àwọn ọba fín náà, ó ní ọba kan láàrin àwọn ọba tó wà lórí ìjókòó ni ló ti ṣe Ọbásanjọ́ tó sọ̀rọ̀ sí Ọbásanjọ́. Ọlọ́básanjọ́ wá lo àǹfààní náà láti fi yẹ̀yẹ́ ọba náà, ṣùgbọ́n tó ní ó kó àwọn ọba yòókù tí wọ́n wà níbẹ̀ ó kó wọn pọ̀. èèyàn pẹ̀lú wò ní ìyá ọba kan ní gbogbo àwọn ọba yòókù ni wọ́n jọ jẹ papọ̀. Olúwo wá ké sí gbogbo ọmọ Yorùbá pípẹ́ ní àpọ́nlé ní àyẹ́sí ní Ọbásanjọ́ o. Ó ní kì í rí àwọn ọba fín tó sì ní nígbà tóun fi àtẹ̀jáde síta tóun sọ̀rọ̀ sí Ọbásanjọ́, ó ní bínú ṣe bí òun nígbà náà ni o, ṣùgbọ́n ọmọlúàbí àti àgbàlúàbí gidi ni Ọbásanjọ́.